Ẹ kú dédé ìwòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Yinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe rí. Alhaji Wasiu Pasuma Ajibola, Alhaji Wasiu tí gbogbo èèyàn mọ̀ sí Pasuma Paso Ajibola, Alhaji Wasiu tí wọ́n ṣe birthday lánàá. Ntẹ́ ẹ bá mi dánwò lánàá, ẹ má bá mi dánwò mọ́ o. Ẹ má bá mi ṣe mọ́ o. Tẹ́ ẹ bá tún bá mi ṣe níjọ́ mi, Ọlọ́run ọba máa gbàdúrà fún Ọlọ́run wípé fún oṣù 6 kọ́lọ́run kó bá mi mú oko yín kó má le. Tó bá ti dẹnu ọ̀nà òbò báyìí, ṣe ni kó dẹnu kọlẹ̀ kẹ́rù òbò dẹ̀ máa ba oko yín. Tó bá ti rí òbò báyìí kó má lè dòbò. Jẹ́jẹ́ mi mo jókòó, wọ́n ní kí n ṣàdúrà. Mo dẹ̀ gba máì kí n ṣàdúrà fún yín. Mo wá lóko yín ò ní dẹnu kọlẹ̀ bí ìdòwò, mò ń ṣàdúrà fún yín. Lẹ bá ṣe ẹnu bí ẹni tó ń lá òbò kíkan. Ẹ ń ṣe ẹnu bí ẹni tó ń lá òbò kíkan. Lẹ bá sọ̀pọ̀ àkọsẹ́yìn báyìí bí ìgbà tẹ́ ẹ̀ ń dóbò tó ń rùn tẹ́ wá sí ẹ̀mí tẹ́ ẹ̀ fẹ́ gbóòórùn ẹ̀. Ẹ wá pé ó ti bà yín délẹ̀ bí ọkùnrin tó bà délẹ̀ tó ń dóbò tóbò yẹn ń rùn tó wá sí ẹ̀mí pé mi ní jẹ́ kí mi ní wojú ẹ̀mí dẹ̀ ní gbóòórùn òbò ṣáàjẹ́ kí n da tara mi lẹ̀ bẹ́ ṣe mú nìyẹn. Lẹ wá ṣe ẹnu bí ìgbà tẹ́ ẹ̀ ń lábò kíkan. Kí ló dé? Ṣé irú yín ló yẹ kẹ́ máa ṣe báyìí nígbà tí mò ń gbàdúrà tí mò ń fokó gbàdúrà? Ṣé yẹ kẹ́ máa ṣe bẹ́ẹ̀ ni pé kíní ládùúrú òbò tẹ́yìn ti dó láyé? Mo fẹ́ béèrè lọ́wọ́ yín Alhaji Pasuma, Alhaji Wasiu. Mo fẹ́ béèrè lọ́wọ́ yín pé òbò wo lẹ́yìn ò tí ì dó láyé? Débi tó máa dárúkọ òbò lójú yín tẹ́ máa ṣe bí ẹni tó ń lábò kíkan. Òbò wo lẹ̀ tí ì dó láyé? Bó bá ní èyí tó ń lúte bí òkú ńbete ẹ ti dó. Wọ́n bá ní pẹlẹbẹ ṣéèpù oríṣiríṣi òbò. Ká ní pé bóòtù oko máa ń sọnù ní ládùúrú òbò tẹ́yìn ti dó láyé, bóòtù oko yín á ti sọnù ẹ̀ níbi tó tọnù sí. Ẹ ti dóbò tó lómi tó wet, ẹ ti dóbò tẹ́ máa dó tán tí gbogbo orí oko yín máa bó. Irú òbò tẹ́yìn yìí dódódó tẹ́ fi bí àwọn beautiful children yín àwọn ọmọ ológo Ajibola, ọmọ tó gba best kini ní school ẹ ní last time tó ń sọ̀rọ̀, àti ọmọ yín obìnrin, àwọn ọmọ tẹ́ bí àwọn ọmọ alálùbáríkà, àwọn ọmọ tó máa ṣe oríire, àwọn ọmọ tẹ́ ní fojú sunkún. Ládùúrú òbò tẹ́ dó tẹ́ fi bírú àwọn ọmọ yẹn. Mo wá ń fi oko pé oko yẹn ò ní dorí kọlẹ̀. Ẹ wá ń ṣẹnu bí ìgbà tẹ́ ń lá òbò kíkan. Tẹ́ bá mi dánrú ẹ̀wò ńjọ́ mi, màá dá àdúrà yẹn padà, bá ní kọ́lọ́run bá mi ṣe oko yín kó má le, kó má róbò sá fún oṣù 6, kó dẹnu ọ̀nà òbò báyìí bí ó bá ti fẹ́ wọlé báyìí kó rọ kó má le mọ́ fún oṣù 6. Kẹ́ wá gbádùn kẹ́ wá mọ̀ pé àdúrà ńlá lèèyàn ń ṣe fún yín pé Ọlọ́run ò ní jẹ́ kókó yín dorí kanlẹ̀ bí toro. Lẹ wá ṣe báyìí bí ìgbà tẹ́ ń lábò kíkan pé ẹ bomi òbò sẹ́nu tó wá kan lẹ́nu yín. Ẹ má bá mi dánrú ẹ̀ wò mọ́ o. Ìjọ́ tẹ́ bá mi dánrú ẹ̀ wò ní oko yín ò ní pé lọ lé tẹ́ bá máa padà. Ohun ni máa fọhùn fún ni oko yẹn á dẹ̀ shrink, á di wípé bẹ́ẹ̀ bá dẹnu ọ̀nà òbò báyìí kò ní le. Kí ló dé? Ara nǹkan tó sún mi sí iṣẹ́ tí mò ń ṣe yìí kí ní àwọn èèyàn ti pọ̀ bẹ́ẹ̀ làwọn tó wà nínú wọ́ọ̀ mo ní kán gbàdúrà kọ́ lọ́ọ̀ má jẹ́ kán jìyà níta òbò. Wọ́n ń ṣe gínígíní bí ìgbà tó òdòkórí. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló dókókó tó wá sínú wọ́ọ̀lì yẹn lálẹ́ àná. Ọ̀pọ̀lọpọ̀ wọn náà sì máa gbé lọ sùn ní alẹ́ yẹn, náà sì máa dó mọ́jú àárọ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ náà ní gbé kúrò lérí àyẹ̀kọ́ tó do mọ́nu mọ́tò. Mo wá ní ẹ gbàdúrà kọ́ lọ́ọ̀ má jẹ jìyà tí ẹ pọ̀n jẹ. Ẹ wá ń ṣe gínígíní bí ẹni tí ò dókórí. Àbí gbogbo ẹ̀yin tó yẹ pé gbogbo àwọn tó wà ń bẹ̀ yẹn èwo ni virgin nu yín, èwo tí ẹ̀ náà bá ń lé nu yín. Ẹ wá ń ṣe bí ẹni tó dókórí, lẹ wá ní kẹ́ mórí dání, ẹ wá ń ṣe gínígíní. Gbogbo ojú tí yín dẹ̀kẹ̀rẹ̀, gbogbo ojú yín ni ọ̀pọ̀lọpọ̀ yín ti dókó ṣèpù òpó gan wà lójú yín. Ẹnu ọ̀pọ̀lọpọ̀ yín ti mu okó gan, ẹnu yín ti rí rógódó bí ṣèpù orí okó. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ wà ń bẹ̀. Ẹnu yín ti rí ṣókótó bí ṣèpù orí okó níbi tẹ́ ti mu okó dé tẹ́ wà nínú ọ̀yẹ̀. Ẹnu yín ti dàbí ṣèpù orí okó.
èyí tó jọkùnrin inú yín gan ètè ẹ ti bó ẹ ti á ti mọ̀ pé ó ti jòbòjòbò gbogbo ètè ẹ ti bó omi òbó ti jó ó ti jó níbi ètè ẹ wá ní kẹ́ ṣàdúrà kẹ́ má jìyà tán ṣe tí ẹpọ̀n jẹ níta òbò ẹ wá ń ṣe gínígíní bẹ́ẹ̀ ni pé ẹ mọ̀ tí yín ò ti ẹ dùn mí Alhaji Paso Alhaji Wasiu Pasuma Ajibola ló dùn mí ládùúrà àwọn ọmọ alálùbáríkà àwọn ọmọ olóríire tẹ́ ti fokó bí mo wá ní kẹ́ má jẹ́ kókó yín oko yín ò ní dẹnu kọlẹ̀ ẹ wá ṣe bí ìgbà tó ń lábò kíkan ẹ ń ṣe bí ẹni tó ń dóbò ríràn ẹ wá ṣe ládùúrú òbò tẹ́ ti dó Alhaji ẹ sọ fún mi ṣéèpù òbò wo lẹ tí dórí ìlú wo lẹ tí dórí ẹ sọ fún mi tí irú oko yín tó bá ní boat oko yẹn á ti sọnù ẹ ní mobi boat orí á ti sọnù ẹ ní mobi tó ṣí sí ìrìn wọn á ní kán gbàdúrà ṣe ẹ̀yin tó jẹ́ wípé àní tí oko yín tó bá ní boat á ti ṣí dànù tẹ́ ní mobi tó ṣí sí ẹ ti dó pípa níbi tọ́lọ́run kẹyìn dé ẹ ti dó dúdú ẹ ti dáya bọ̀rọ̀ kí ní baba Sàlámì kò sí ìtẹ́ ẹ̀ tí ì ní dó àti òbò tó lúte bí òkú mbété àtòbò pẹlẹbẹ àtòbò gbígbẹ àtòbò tó wet àtòbò ẹ ti dóbò gan tá bo yín lóko tó gbẹ débi tó máa bo yín lóko ṣerú yín ló yẹ ká máa ṣàdúrà fún kẹ máa ṣe láì bí ìgbà tẹ́ ń dóbò kí tẹ́ ń lábò kíkan bí ìgbà tẹ́ ń dóbò tó ń rùn tẹ́ fẹ́ gbé mú sí ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ níjọ́ tí mo bá ti pàdé yín tẹ́ ẹ bá tún ti ṣe bẹ́ẹ̀ bàbá yín bẹ̀ Ọlọ́run kókó mú oko yín fóṣù 6 kẹ́ máa rókó báyìí kẹ́ máa róbò báyìí tẹ́ bá ti dẹ́nu ọ̀nà òbò báyìí kókó yín dẹ̀rọ kí oko yín máa sọ pé k'Ọlọ́run fi ọ̀tá sí àárín oko yín àti òbò láàárín oṣù 6 kẹ́ lè mọ iyì àdúrà yẹn Alhaji Wasiu Pasuma ẹ̀yin ni mò ń bá wí o ju gbogbo ẹ̀ lọ àṣeyí ṣàmọ́dún o Ọlọ́run á jẹ́ kẹ́ ṣe mí kẹ́ ṣọdún mi o mo tún fi àsìkò yìí gbàdúrà fún yín pé oko yín ò ní dọnu kẹlẹ̀ bí ìdówó o àmọ́ ìjọ́ tí n bá ti gba àdúrà yẹn níta gbangba fún yín tẹ́ ẹ bá tún ti ṣe bẹ́ẹ̀ ń tẹ́ ẹ ṣe bí ìgbà tí ẹ ń lá òbò kíkan tẹ́ ẹ bẹnu jẹ́ bẹ́ẹ̀ yẹn máa wá gbà á ní àdúrà pé kí Ọlọ́run bá mi fi ọ̀tá sáàárín oko yín àti òbò fún oṣù 6 débi wípé àwọn obìnrin á máa rò pé ti ní ìdákọ́lẹ̀ ẹ̀dẹ̀ ní ìdákọ́lẹ̀ ṣùgbọ́n nítorí pé ẹ appreciate àdúrà yẹn màá wá ní láàrin oṣù 6 kẹ́ ẹ má lè dòbò ẹ bá ti rí òbò tó lúte bí òkú mbété báyìí kẹ́ ẹ dúró síwájú ẹ báyìí tó bá ti di pé kẹ́ ẹ wọlé kókó yẹn má ṣiṣẹ́ òbò tí oko yín máa ṣiṣẹ́ lé lórí tí má bá yín gbà ládùúrà òbò tá máa bó yín lórí oko ni òbò tó yẹ pé gbogbo ìgbà tẹ́ bá ti do báyìí orí oko yín á máa bó so tí n bá ti pàdé yín next time mo fún yín lélẹ́yìí Alhaji Pasuma tí n bá ti pàdé yín next time tí n bá ti ṣe àdúrà fún yín ṣe ni kẹ́ ẹ gbà kẹ́ ẹ gbé tọ́ ẹ̀mí kẹ́ ẹ tún ní kọ́ bá yín tó bá yẹ pé ẹ̀ mú nǹkan ni kẹ́ ẹ gbà kẹ́ ẹ gbé itọ́ ẹ̀mí kẹ́ ẹ ṣàmì kẹ́ ẹ ṣe àmì otherwise tí n bá bá yín yí àdúrà yẹn ẹ lè má robòdó láàrin ọdún kan o ẹ kọ́ rí wípé oko yín dẹnu kọlẹ̀ ni ẹ róbò báyìí a kù díẹ̀ kẹ́ kọlẹ̀ kò bò kẹ́ wọlé báyìí oko yẹn ò ní ṣiṣẹ́ mọ́ ẹ wá mọ ìkókó le ẹ mọ ìkókó le kó tí ẹ tọ́ sí ẹ̀yin tẹ́ pé tọ́lọ́run kẹ́yìn gbogbo nǹkan ló fi kẹ́yìn ó fowó kẹ́yìn ó fọmọ kẹ́yìn ó fa àwọn òbò gidi kẹ́yìn mo wá ń gbàdúrà pé Ọlọ́run má gba oko lọ́wọ́ yín o ẹ wá ṣẹnu bí ẹnu wípé ẹ ń lá òbò tó kan ẹ ṣe mú bí ìgbà tẹ́ ń dóbò rírùn tẹ́ ẹ wá fẹ́ tẹ́ wá sí ẹ̀mí tẹ́ ẹ fẹ́ kó òun ẹ wọnú mú yín ẹ̀gbọ́n mi ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ Alhaji Pasuma ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ next time n bá ti ṣe àdúrà yẹn kẹ́ ẹ gbé tọ́ ẹ̀mí kẹ́ ẹ fọwọ́ gbá orí yín mú báyìí ẹgbẹ́ fáwọn obìnrin tí mo ní kó fọwọ́ gbọ́rí mú kó fi wọ́n lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣakọ ọ̀pọ̀lọpọ̀ wọ́n jìyà ju tí ìyà ìtẹ́pọ̀ ń jẹ níta òbò lọ so ọ̀pọ̀lọpọ̀ àyè ló ń ṣàyè ibẹ̀ fọ́kọ wọn so ìyẹn ò tiẹ̀ dùn mí tí yín ló dùn mí jù
ọ̀pọ̀lọpọ̀ wọn sì máa dó wọn lálẹ́ àná yẹn o wọ́n ti dó mi kò tó wá o a máa ṣe gínígíní nǹkan tó sún mi tí iṣẹ́ yìí nìyẹn hypocrisy àwọn èèyàn ti pọ̀ jù nǹkan tó sún mi dé nìyẹn hypocrisy àwọn èèyàn ti pọ̀ jù nǹkan tó sún mi nìyẹn so Bàbá Pasuma Ọlọ́run bá mi dá yín sí àṣẹdúnmọ́dún àwọ àṣẹdúnmọ́dún àṣoṣùmọ́ṣù àwọ àṣoṣùmọ́ṣù bẹ́ẹ̀ ṣe ṣọdún yẹn ṣọdún tó ń bọ̀ bọ̀ tẹ́ bá ti pàdé mi níta tí bá ti ṣàdúrà oko fún yín ẹ máa ṣàmì o torí tẹ́ ẹ bá ṣàmì màá yí padà pé kókó yín kó dúró láti má ṣiṣẹ́ fóṣù mẹ́fà kẹ́ lè mọ yí kókó ṣiṣẹ́ ire o ẹ káàárọ̀ ó dàbọ̀ sà.